Àní bó fẹ́ sí lọ́hùn lọ́kàn màwọn tó yẹ kí o gbọ́rọ̀ wọn o. Bó fẹ́ sí lọ́hùn lọ́kàn màwọn tó yẹ kí o gbọ́rọ̀ wọn o. Wọ́n pọ̀ láàyè àwọn tán lè bàrò orí ẹ jẹ́. Wọ́n lè jẹ́ òye ẹ bàìtà ẹ pé kì í ṣe lásán. Bó fẹ́ rí ṣe ètò àwọn wa kí ó wá wẹsẹ̀ o. Àwọn olówó yẹn ṣe wọlé o fanú Ọlọ́run ni. Àwọn tí sílẹ̀ ní ìwọ lóko kí ó tèrò ẹ̀pà o. Wọ́n sì tẹ́tí sí wọn àwọn ọ̀rùn pátá ní ọmọ wẹsẹ̀. Àní bó fẹ́ sí lọ́hùn lọ́kàn. Ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta morning breaking news, ìròyìn ní yàjóyàjó, ìròyìn táwọn tí wọ́n nífẹ̀ẹ́ sí tí wọ́n ti ń retí ẹ̀ wípé ṣé kò ní wáyé ni, ìròyìn táwọn tí ò nífẹ̀ẹ́ sí àmọ́ ló ń forú ẹ̀mí wọn ò gbọ́dọ̀ mọ́ wò, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ mọ́ gbọ́, bẹ́ẹ̀ sì ni òdodo bẹ̀ wọn ò gbọ́dọ̀ tẹ̀lé kó lè bá àdìbí lẹ́jọ́ bú fún wọn láyé àti lálìkìyámà àtèmi àtiyín. Ọlọ́run kó ṣe wa kù lórí dáadáa. Ẹ kú ojúmọ́, àní sírìn àní rìnà yín sí àní bọ́wọ́ lọ́wọ́. Ẹ wá nǹkan fìdílé o, ẹ fìdílé nǹkan, èmi náà ní jógùn kọjá bó ti yẹ, èmi náà ráàyè àmọ́ nù kọ̀sáyè á máa fàyè lẹ̀ náà ni, ọwọ́ tèmi náà dí díẹ̀. Ìròyìn yàjóyàjó rèé, ìròyìn tí ò nẹ́bà tan pẹ̀lú ètò ìṣúná owó ìlú, ọ̀dọ̀ owó ò ní dá wa. Ìròyìn tó nẹ́bà tan pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àtèmi àtiyín, Ọlọ́run jẹ́ á tán lórí dáadáa. Àkòrí ìròyìn tèní, ìròyìn yàjóyàjó, ó ní ìjà tí ò lè parí láàrin àwa mùsùlùmí, ìjà tí ò lè parí ni. Bẹ́ẹ̀ ni o, ó lè máa kọ́ àpẹ ìjà wo ni ò lè parí, ìjà wo làwọn fámìlì rẹ̀ ń jà, ìjà kò lè parí. Ìjà ahọ́n àtẹnu ó lè parí, àmọ́ ìjà àárín àwa mùsùlùmí ìjà tí ò lè parí ni. Ẹ rí wípé ariwo tí ń lọ lọ́tún lósì, ọ̀pọ̀lọpọ̀ lè máa kọ́ bó láwa bóra àwa mùsùlùmí yìí lọ, ó yẹ kẹ́nu wa ó ṣọ̀kan, kò lè ṣọ̀kan, ìjà yìí ò lè parí. Ẹni tó bá ń sọ fún ọ pé a ó wojútùú sí yọ́ parí, ń tàn ọ́ ni. Ìjà tí ò lè parí níjà yìí, Sunday ló kọjú sí wa yìí, èyí tó dé tán ìyà tèmi àti ẹ, Ọlọ́run jọ̀ọ́ dé bá wa lórí dáadáa. Ẹlòmíín lè ti nípinnu tó fẹ́ sọ, ó fẹ́ tẹ̀síwájú nínú títí ń sọ̀bọ̀, ó wá ṣeéṣe káwọn kan fẹ́ dì wọ́n lọ́wọ́ mú pé ẹ dákun ẹ pa yẹn tì, fi wọ́n lẹ̀, àti mẹni tó wà lórí òdodo ẹ̀yẹn máa bá ti yín lọ, ó wá fẹ́ ṣẹ́rí padà ń bẹ̀. Èyí tẹ́ ti sọ sẹ́yìn, ṣẹ́rí iná rẹ̀ kò ní tutù lákòókò yìí. Ẹ tẹ̀síwájú ni o, ẹ jájọ fọ́gbà yẹn ga kí kálukú ọmọ ọ̀tún sọ̀tún. Ìyẹn ló bí lákòókò yìí kémi náà fàyè ilẹ̀ ẹlòmíì, ṣe mọ̀ pé làákàyè tẹlòmíì dérí kodò tó máa fi decide ibi tọ́lọ́wọ́n bá wà lórí Facebook ni pé péjì yìí ló kún, òun làwọn èèyàn ń wò jù, òun ni àwọn èèyàn ń comment, làwọn èèyàn ń share lórí ẹ̀, òun ní rí fíwàsì jù. Ìyẹn ló máa fi rò pé ibi tóun tò sí ibi tọ́lọ́wọ́n bá wà rè. Ní ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí, ẹni tí bá ń dá sí àwọn nǹkan tí ń lọ lọ́wọ́ láàrin àwa mùsùlùmí báyìí, àwọn péjì tán bá ń gbé àwọn nǹkan kan, ibi tí yẹn bá fì sí, ó lè bí kọ́ máa rérò, káwọn fíwàsí ó máa pọ̀ lórí ẹ̀, ká máa share ẹ̀, ká máa like, káwọn kan máa pè wọlé, kí wọ́n máa lálà sí àwọn tá bá fẹ́ lálà sí. Àná Ọlọ́run ní fèmí àtìyín lẹ́yìn kankan ní bí kinní kan. Sẹ́rí ìjà tí ò lè parí níjà àárín àwa àti àwa mùsùlùmí. Ẹlòmíì lè máa wá wò pé ìjà wo ni ò lè parí, àdéhùn Ọlọ́run ni, ọ̀rọ̀ Ọlọ́run ni. A'udhu billahi minash shaitonir rajim. Walau sha'a rabbuka laja'ala an-nasa ummatan wahidatan wala yasaluna mukhtalifin. Ọlọ́run ní tó bá wù mí, Ọlọ́run ní ìbá sàwọn mùsùlùmí, ẹ̀yin mùsùlùmí ìbá ṣe yín lọ́kan, èdè àìyedè ọba mọ̀mọ́ ṣẹlẹ̀ láàrin ara yín, èdè ara yín kò bá ṣọ̀kan. Illa ma rahima rabbuka walizalika khalaqahum. Ọlọ́run ní àfẹnitẹ́mi Ọlọ́run bá ṣàánú, walizalika khalaqahum. Ọlọ́run nítorí ẹ̀ gan lèmi Ọlọ́run fi dá yín. Ẹni tó bá wà lójú ọ̀nà kó máa ríra rẹ̀ pé ẹni tí ò bá ṣe bíi tóun kò ní rọgbọ. Bẹ́ẹ̀ lẹni tóun náà ò sí lójú ọ̀nà kóun náà tún máa ríra rẹ̀ pé ojú ọ̀nà ló ń wọ ẹni tó jó ní bídíà, kọ́ má gbà kí wọ́n pọn ló ní bídíà o. Bí ẹ bá jẹdò sínú Ikhwanul Muslimin kí wọ́n pè àwọn oníbídíà ní adàlúrú ní, kò ní òun ò gbà, àwọn gan ló ní súnà. Bẹ́ẹ̀ sì lẹni tóun náà bá fẹ́ ṣàṣejù láwọn agbègbè ibì kan, ẹni tí ó yẹ kó kàfàrẹ̀, ẹni tí ó yẹ kó bàdá àkọ́mọ́ láwọn kúfùrù, ó ti kó sí kúfùrù, oníbídíà ni, oníkíní kan ni, kí wọ́n ní àyíntọ́ ń ṣe yí àṣejù lélẹ́yìí, kò ní òun gangan ni sálàfù tí ò sẹ́lòmíì mọ́ ní gbogbo ayé, kọ́lá gbogbo ìlú yìí kò sóńsú náà máa fún nìkan. Ẹ dákun,
ọlọ́run wá ní walidhalika khalaqakum torí ẹ̀ gan lèmi ọlọ́run fi dá yín wa tammat kalimatu rabbika la'amla'anna jahannama minal jinnati wan nasi ajma'in ọlọ́run ní èmi ọlọ́run ti parí ẹ̀ àtẹ̀yìn àtàlìjànú ni wọ́n wọnú náà jahannama kẹ́kẹ́ àtìmí àtìyín bó bá di gbàǹjo bínú ọlọ́run bíbínú ọlọ́run bá ń dìpọ̀ ń tọ̀ àní bá wọn ará ń bí ọlọ́run níjà jẹ́ sọ́fìn ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mi bá ń rí ariwo ẹ rí i pé ẹlòmíín tí máa fi decide ni wípé ń wòran lọ́wọ́ orí àwọn àfọ oníṣòwò àhín tí wọ́n náà dé báyìí ẹ̀yin náà ti wòran wa àwa náà ń wòran yín lọ́wọ́ báyìí ẹ máa bára yín jà lọ ní ọlọ́run níjẹ́ gbọ́ra yín ọlọ́run jẹ́ ẹ máa jà ẹ̀ ṣe rí ariwo tàwọn àfọ onísúnnà èmi àti yín làwọn onímọ̀ ẹ̀sìn tí wọ́n wà lórí dáadáa àwọn ni wọ́n ń jìjàdù pé àláwọn eléyìí ò ní sọ yín dé lérí ibú àní wọn ní bá ti yín jẹ́ báwọn kan bá fẹ́ kó wa wọ̀ gbé àwọn kan ó dìde lágbègbè àwọn àfáà wa onísúnnà tàbá wá wò kí ni ń bíjà ẹlòmíín wò pé àwọn àfáà onísúnnà náà ń bára wọn jà ó wá gbàgbé pé àwọn onísúfí ìjà ní tiwọn ó ju torogún lọ tọ́lá ẹlòmíín nísìnyí ń wòran wípé àmọ́ kí ni ń bíjà tààrin àwọn àfáà onísúnnà ẹ rí i pé lórí ẹ̀sìn ní ń dálé o èmi rẹ ni wọ́n fẹ́ yọ lọ́fìn o ìkan gbòógì nínú tí máa bíjà ni wípé tí ń bíjà lọ́wọ́ àbí tó lè máa bíjà tí ó padà máa bíjà tíjà náà tì ní wá sópin òní pé sáà lè dìbò ọ̀gọ̀rọ̀ àwọn kan lọ bí pé a lè dìbò ọ̀gọ̀rọ̀ àwọn kan lọ pé a lè dìbò ní tí wọ́n fi sọ pé a lè dìbò náà ni wípé torí tí ó padà rọ́lù ó lè ṣàkóbá fún omi ọ̀rọ̀ ẹ̀sìn a lè dìbò a lè dìbò ẹ rí i pé a lè dìbò yìí ẹni tó bá wà lórí súnà pé a lè dìbò ẹni tó bá jẹ́ pé Yorùbá Nation ló ń bá fọ́ọ̀lù sínú tí ó dùn pé irú súnà báyìí la fẹ́ súnà tó là lè dìbò torí pé Yorùbá Nation ló ń fẹ́ tí ò sì lè ṣeé ṣe lápá àyáká ló ń náà kàn wọ́n ní irú àwọn àfáà táwọn sọ tí wọ́n sọ pé kò sí ti ń jẹ́ bòyí kò ní mọ̀ pé ti ń bẹ lẹ́yìn ọ̀fà má jẹ́ ń tàn ó jòjé lọ. àwọn kan ní a lè dìbò àwọn kan ní a lè dìbò ọ̀rọ̀ ẹ̀sìn làwọn ń dálé o àwọn kan tí wọ́n wá láà lè dìbò àwọn mẹ́rin wá wípé nǹkan báyìí ni báwo la ṣe ń yọ lórí àṣírí àwọn àfáà tí wọ́n jóní mímọ̀ náà lágbàáyé tí wọ́n ju àwọn tọ̀dọ̀ wá ń bí lọ táwọn míì náà lọ bí pé kò sí tó burú bẹ́ẹ̀ pé nílùú yín ìbò ní ó bí rọrùn ní ó bí àlàáfíà ẹ dìbò gbogbo mùsùlùmí wọ́n sì mẹ́nu kó ń bí àwọn bá tẹ̀síwájú bí ọ̀rọ̀ ẹ̀sìn míì wọn ò tẹ̀bà ti ọ̀rọ̀ ẹ lọ dìbò ìyẹn bí àlàáfíà lọ́dọ̀ tiwọn àṣírí àwọn míì táwọn náà ní kúfúrú ní ẹ gbọ́dọ̀ dé díẹ̀ nítorí tí ń ṣẹlẹ̀ ní díẹ̀ ní tèmi rẹ̀ náà ń fojú rí sọ pé ọ̀rọ̀ ẹ̀kejì ni pé sálẹ̀ protest tá a lè ṣe wọ́de a lè fẹ̀hónú hàn fún lórí àwọn àfọ onísúnnà kan lọ bí pé a lè ṣe àwọn kan ní a lè ṣe àwọn tí wọ́n lé a lè ṣe pẹ̀lú àdìsí Ànábì zanazan tó lálàáfíà tó yẹ pé Ànábì zanazan àgbọ̀dọ̀ jáde lórí àwọn mìíràn sì máa mẹ́rin wá lábàdì pé azaro àwọn sọ̀hábàrì nígbà tá bá ń kó ti Umaru ibn al-Khattabi fún ọ sọmọ pé wọ́n fẹ́ràn pé bẹ́ẹ̀ sì ni ẹlòmíì wá ní padà sórí wípé òkè àwọn tí wọ́n tẹ̀ fara mọ́ pé ẹ lè protest bóyá náà àwọn àfáà mi gàbí nú àwọn wípé ṣé wọn ò fi gún wípé tó bá mọ̀ wípé kẹ́ protest o yóò tún bí aburú kọjá ń tẹ́ ẹ fẹ́ torí ẹ̀ protest ẹ fẹ́ kan jáwọ́ ńbẹ̀ èwo ni wọ́n wá padà sí rí protest èwo ni wọ́n ṣe rí èwo ló bí dáadáa tẹ́ ẹ bá sì lè sọ ẹyọ kan tó bí dáadáa ẹ ka mẹ́wàá tó bí bànújẹ́ ní tẹ́ bá lè lẹ́yọ kan ṣé ní tá a bá wá rẹ̀ ẹyọ kan tó dáa tá a padà wá rí mẹ́wàá lẹ́yìn ẹ̀ tó wá bí ẹkún tó bí dààmú tó bí òfò ṣẹyọ kan wá wúlò mọ́ tẹ́lẹ̀ lómi jẹ́ mi kìíní kan ìròyìn ní o àwọn tí ń bíjà láàrin àwọn àfọ onísúnnà ò ní ká dìbò ká má dìbò ọlọ bẹ́ẹ̀ ká protest sọ pé àwọn kan wọ̀nyí ṣe gbòógì ẹni tó gbẹ́sẹ̀ lórí pé ká dìbò kò ṣe tán àti ṣíṣẹ̀ ń bẹ̀ kò ní ṣíṣẹ̀ ẹni tó sì dúndò pé ká protest òun náà ò ní ṣíṣẹ̀ ẹni tó náà sì dúndò pé ẹ̀ ní dìbò àníkọ̀dá sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn ní ń fàjà láàrin ọ̀tún àtòsí tó wá kù ní wípé kíkálukọ́ wá dúndò pé òkè èmi rẹ àjọ dúró lójú kan náà ń bi eléyìí bò láti wájọ gbígbé àlàáfíà bó ni wo ṣe ní máa lẹ̀kọ̀ bó lèmi náà ṣe ní máa lẹ̀kọ̀ torí nígbà tẹ́ni tó bá dúndò pa lè dìbò sọmọ pé n ti ń bí èrò nísìnyí wọn náà wàá fi làákàyè tiẹ̀ jọ ẹni tí bá ń sọ̀rọ̀ lágbègbè súnà yìí pé a lè dìbò tí bá wá ń sọ̀rọ̀ bóyá lórí mídíà báyìí náà lórí Facebook òun dòdò pé a lè dìbò ibo lè rú ọ̀pọ̀ síbi tá lára yóò láìkì àtẹnitọ́ jẹ́ mùsùlùmí àtẹnitọ́ jẹ́ àtẹnitọ́ tí ò tiẹ̀ mọ bí ọ̀rọ̀ ẹ̀sìn derí kọ sọ pé àwọn ìbò tẹ́lẹ̀
ara yóò wọ́n tò síbẹ̀ wọ́n láìkì ẹ̀ ìyẹn bíi tí wọ́n bá ń gbọ́rọ̀ jáde wọ́n mọ̀ ní followers àwọn èèyàn torí pé èrò pọ̀ nídìí ká dìbò wọ́n ní followers àwọn èèyàn máa láìkì gbogbo ẹni gbogbo page tí wọ́n bá ti fi dìbẹ́ di pé ẹ lè dìbò ẹlòmíràn máa campaign fún party kan lábẹ́ Islam ok àwọn tí wọ́n á dùn pé a lè dìbò ìtẹ́fì àmọ̀ pé àwọn náà ní tájẹ́ẹ̀tì tiwọn ò ní pé nígbà táwọn kan ní a lè dìbò táàfà kan wá ní táwọn ń bọ̀rọ̀ lọ lórí pé a lè dìbò táwọn kan wá dòdò pé a lè dìbò tó wá di pé ẹni tó bá sì lé a lè dìbò lórúkọ súnà ó níjọba gan nífẹ̀ẹ́ sí torí pé ẹni tí wọ́n bá sọ pé a lè dìbò pàápàá jùlọ lákòókò yìí ìtumọ̀ ọ̀ ń pèrò sí ọ̀fẹ́ kí wọ́n bọ́ pé àwọn pátì yìí pàápàá jùlọ pátì tó bá lóko jùlẹ̀ Yorùbá tí wọ́n sì fẹ́ nìkan kalẹ̀ kó làwọn fẹ́ kí kálíkọ́ á di a lè dìbò ẹni tó wọ́n máa rí pé àwọn eléyìí àwọn tiwárì opportunity ní fún wọn làwọn àǹfààní náà fi wá fẹ́ làwọn náà fi wá dòndò wípé ẹni tó bá náà bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ ní àjú ẹ̀yìn fúnjọba sọmọ pé ìjọba ti gba tiwọn tẹ́lẹ̀ tó ráwọn ni wọ́n dòdò pé a lè dìbò ara ayé sì pọ̀ nídìí pé a lè dìbò pé àwọn fẹ́ kán dìbò àwọn náà wá fẹ́ lu opportunity pé àjú ẹ̀yìn fúnjọba sọrí pé àjú ẹ̀yìn fúnjọba á ní kó máa sàyìn àjú ẹ̀yìn fúnjọba nílùú tá a jọ ni sọ pé àwọn tọ̀hún náà nígbà pé ìlú tá a jọ ajọ́ já sí pé ọwọ́ yín ò tí tẹ̀kù dà jẹ́ pé tọwọ́ yín bá tẹ̀kù dà tán gbogbo ohun tí ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn tá a jọ níyapa lórí ẹ̀ tó ẹ fẹ́ máa fi dàlú lẹ́ẹ̀máa fi ẹ̀ ń wá ipò yìí láti lè máa fi jà wọ́n tẹ́ bá fẹ́ jà lógun ni torí pé ẹ̀ tí ì dépò ẹ̀ tí ń sọ pé àjú ẹ̀yin fúnjọba ṣẹ̀bẹ́ yẹn máa sọ tí ń lọ lẹ́ẹ̀máa bọ́rọ̀ ẹ̀sìn lọ. ṣẹ́ni pé àwọn èèyàn pọ̀ sí díẹ̀ ìyẹn lè bi gbogbo pages tá a bá ti fi débẹ̀ ní sí pé a lè dìbò àwọn tó bá láà lè dìbò wọ́n fẹ́ èrò ọ̀pọ̀ ń díẹ̀ tẹ̀sìn kọ́ ó dìgbà tí ìjọba ń bá wa wọlé ní ò ní jìyà tí gbogbo ẹ̀ bá wá rí bákan náà wọ́n máa ṣépèlé gbogbo wọn pé bẹ́ẹ̀ náà lè campaign fún wọn torí pé bẹ́ẹ̀ ni ká protest àfáà tó bá dòndò pé ká protest ká jáde lé ìjọba lórí àfáà tí bá ń sọ èrò ọ̀pọ̀ ń di rẹ̀ àbí èrò ní pọ̀ ń di ẹ̀ tí bá ń gbọ́rọ̀ jáde lórí page èrò yóò ní followers torí pé ńlára àlù fẹ́ tẹ́lẹ̀ ńlára àlù fẹ́ òun náà níjọba náà fẹ́ ìjọba pátì míì fẹ́ kẹ́ jáde léjọba kan lórí ẹ̀ fi against wọn ẹ̀ ń campaign fún wọn ni kẹ́yìn wọ́n jáde pé a lè protest kẹ́ máa mú azaru wá wọ́n láìkè ìyẹn lè bí kí wọ́n máa ní followers ká máa ná àwọn tí wọ́n máa láìkè kí wọ́n máa share program wọn àwọn kan ti ń bìrè torí pé tí wọ́n fi ń jọ ni làákàyè tiẹ̀ ni pé ibi ìlọ́lọ́run wà wọ́n ń campaign ni so ti yọ báwọn ibi tẹ́rọ bá sì pọ̀ sí náà ni wọ́n máa share program wọn náà ni wọ́n máa láìkè náà ni wọ́n máa sọ pé àwọn àfà àwọn eléyìí ni wọ́n ń fàlàáfíà fún wa àwọn àfẹ́ẹ̀sìn àwọn ọmọ ẹni tó bá fẹ́ mú fatiwa lórí pé ká dìbò wọn kú ń bẹ̀ tí wọ́n máa bọ́rọ̀ ẹ̀sìn lọ wọn ò ní tẹ́bà tibẹ̀ kó wọn dúró pé àfikẹ́lò gbogbo ẹni tó bá láwọn ò ní dìbò wọn gbọ́dọ̀ gbá ta wọn gbogbo ẹni tó bá ní àlè protest wọn gbọ́dọ̀ gbá ta wọn láyé kò síbi tí wọ́n ti ṣerú àjọ nílùú yìí àwọn rísìn kọ̀ọ̀kan rè tó yẹ pé Facebook ni wọ́n fi ń decide ìròyìn rẹ o ìròyìn nu o bẹ́ẹ̀ sì ni nínú nǹkan sáré pé n ti ń dìjà láàrin àwọn àfọ onísúná ni nínú ẹ̀tún ni àlùwàlá wal-barā eléyìí sì ni rúkínú min arkanil àkídà àlùwàlá wal-barā wò yìí ẹlòmíì nínú àwọn àfáà tó náà ń kílèmù pé súnà lòun ó mú kàn fẹ́ sọ̀kalẹ̀ nígbà tó bá mú àlùwàlá wò pé al-barā wò náà wà nǹkan al-barā wò náà àwọn àfáà ọ̀ nígbàgbé ẹ̀ méjèèjì lọ́ọ́ kó papọ̀ àwọn òwò la gbọ́dọ̀ bá sí nígbà tí ọ̀rẹ́ rẹ̀ kan bá jáwọ́ sí pé olè ní lágbájá o ọ̀daràn ni o kírímínà ni o sọmọ pé ìwọ náà ò ní fẹ́ bá a ṣe kọ́ má bàa sọ ọ́ di lérí ibú bẹ́ẹ̀ náà ni kí wọ́n sọ fún yẹn pé ní bídíà lẹ́nìkan pé bó láti wá bá a lò màmá láti wá bó ni ò ṣe ní ṣàkóbá fún o torí pé oníbídíà pàápàá jùlọ àwọn tó máa ń fìmọ̀ tí wọ́n náà já súnà lógun já òdodo lógun wọn ò rẹ́dí àti gbòdodo tiẹ̀ gangan ìwọ gangan ni wọ́n fẹ́ báyé ẹ̀ jẹ́ ìwọ. Àlùwàlá wal-barā ìyẹn ń dìjà wípé ká bá wọn oníbídíà ṣe ká ẹlòmíín wá ó mú ká bá wọn ṣe òkè ìgbà wo ló wá yẹ ká yẹ̀bá fún wọn ọ̀nà wo ló yẹ ká gbé gbà àwọn kan ti ń dìjà rèé sílẹ̀ yìí ni wọ́n ń dìjà láàrin àwọn onísúfí sọ pé ẹlòmíín àwọn onísúfí náà àwọn àwòrán yín láti bí ọdún tó kọjá ntáwọn máa jà sí ta ló kọ́kọ́ gbé bàǹdírì wọlé yìí ta ló kọ́kọ́ dá àlèfáà súlẹ̀ ìjókòó sáwí bo ni wọ́n ti pilẹ̀ rẹ̀ gbogbo tí ò ní bàtàn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ lọ wo onísúnà kan jẹ́ gbogbo àwọn kò sí onísúnà torí ẹni tó mọ̀ pé òun fẹ́ bọ́lọ̀ ń pàdé dáadáa kó máa fi péjì ẹ̀ gbé àwọn onísúfì kan tá búra wọn
lórí ọ̀rọ̀ pé wọ́n tún àṣírí ara wọn pé ta ni khalifa tọ́ sí, ta ló kọ́kọ́ dá bàndírì, ta ló gbé bàndírì wọ̀lú, iṣẹ́ ibú, ta ló kọ́kọ́ gbé wọ̀lú kan, iṣẹ́ tí ò ní pàtàn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Ìkan sì jáde nítorí pé wọ́n bára wọn jà lórí ọ̀rọ̀ tí ò ní bàtàn pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn èyí fà mọ́ra wọn lọ́wọ́ yín ká dìbò àbí ká má dìbò, gbogbo ejò jíjẹ ni. Báwọn àfáà onísúnà ṣe ń fà mọ́ra wọn lọ́wọ́ pé àní ẹ̀ ní kó àwọn èèyàn ṣòfò, àní ẹ̀ ní fi jẹ́ wọn sórí ibú. Bẹ́ẹ̀ làwọn kan táwọn náà wá ń kílèmù mùsùlùmí ní táwọn máa jà sí òun ni bàbá àwọn lọ́kọ́kọ́ gbé bàndírì wọ̀lú, bàbá àwọn lọ́kọ́kọ́ tẹ́sọ sáwí, bàbá àwọn lọ́kọ́kọ́ gun wíbáìrò lọ́sàn gangan, bàbá àwọn lọ́kọ́kọ́ dé aago mẹ́wàá àwọn ọ̀gá. Ìkànnì ní táwọn ń jà lé lórí nù o. Gbogbo ẹ̀yin tẹ́ wá ń wò náà pé àwọn àfáà onísúnà ń jà, àwọn ń jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Kí lẹ̀yin ń jà lé lórí? Ìjà tiyín sì ni, ìjà yín lè tàn. Ìkànnì ẹ wo àṣírí ń bẹ lọ́wọ́ wa, nǹkan mẹ́wàá tí ń bá sọ méjì péré ọ̀ dàkú ni, láti lè fi jẹ́ kí àwọn lórí nǹkan mẹ́wàá àṣírí mẹ́wàá ń bẹ tí ò ní bàtàn. Wọ́n sì ń sọ̀rọ̀ àwọn dolórí ibú ayérayé níbi láti máa tún àṣírí ara wọn, máa bára wọn ló kọjẹ́ lórí ẹnìkan tẹ́sán sáwí, ẹnìkan gbogbo tẹ́ ẹ pé tẹ́ bá béèrè pé kílẹ̀ rí ẹ̀ ń tẹ́ ẹ máa jà lórí pé ẹnìkan kọ́kọ́ gbé àlìfáàsù wọ̀lú kan yín ọlọ́mọ sàlùmọ̀já sórí ibú. Torí pé bí bá ń dàrú máa yín lọ́wọ́ kémi ò clear ìyẹn àwọn àfáà onísúnà wàhálà àwọn yìí pọ̀, ìjàngbọ̀n wọn pọ̀, èmi rẹ ni wọ́n ń dáàbò bò. Àwọn wàhálà àfáà súnà tí wọ́n fẹ́ fọlá jiyọ̀, àwọn ìgbẹ́ náà àfáà súnà tí wọ́n fẹ́ fọlá jiyọ̀, àwọn àpè wọn sákèésí gbogbo yín àwọn ìfẹ́ fọlá jiyọ̀ ẹni táyé ẹ máa tẹ̀lé mi, àánú náà ò ní fèmí àti yín lẹ̀. Ìròyìn níwọ̀nba sókínà ni o. Subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayka. Ìjà tí ò lè parí làjà wa rin àwa mùsùlùmí.